ayé ló di tó ló wọ́n dà babaláké kìí ṣe wá sí ti mo rí báyìí wọ́n sọ pé wọ́n ní bàbá ní gbẹ̀yàn ọmọdé èyí tẹ́ bá pàdé ní àwọn àfá ẹ fún wọn lọ́wọ́ wọn bàbá gẹ́gẹ́ wàláhì tàdá ayé ṣe wá di tọ́jà yìí tàṣí wọ́n bú gbogbo wọn a sì ń lálàsí gbogbo wọn àwa lárò pa ń bú wọn èébù ò sí lára wọn ìwé èébù ni wọ́n hù wọ́n sì wá sí tí ń báyé mú wọ́n kọ kíra kalẹ̀ bí ọmọ ké láyìnàmà ìlànà ẹ̀rù bá tí wọ́n ń ṣe náà rí báyìí àwa àfáà wá di pé à ń kíra wa ní Salamu alaikum àmánà wa ò já síra wa wọ́n wá ríran mí wò má lórí bẹ́sì gbogbo àfẹ́ràn àwa àfáà ọba ti rán wọ́ra dẹ́ta yóò sì tanná sí rẹ̀ lójú ẹ̀ lọ́nà wa gbọ́ wa kí áyà gbogbo ẹ̀ tí ó bú mọ́ àwọn afáyọ́ máa fún ọmọ kéńké ni wọ́n máa sọ fún àfáà àgbà tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ké lọ́dọ̀ ẹ̀ tí wọ́n tún ké lọ́wọ́ tí wọ́n tún máa ké bí ọ̀pá tó sí máa ó sì máa gbé wọn mọ̀ọ́rọ́ sọ mọ̀ọ́rọ́ sọ ọlẹ́yẹ ti wà ní máa fò ọládìí ẹni tí wọn ọládìí ó fò lọ. omi inú àwọn àlùfáà ní ìsọba àwọn ọmọ rẹ̀ ẹ máa wí dandan ẹ fi ìjálè bọ́lọ̀ nínú àwọn àlùfáà wọ́n gbọ́n táyé ní ẹ má sọ kálí máa kán ẹ fọ̀rọ̀ lẹ̀ fọ́lọ̀ ó kọ́lọ́ ti jẹ́ wọ́n ní asọ̀búwò kí ló bẹ̀ yóò kọ́lọ́ wọ́n ní asọ̀búwò dáadáa àǹfààní ní kọ́lọ́ ti lóun jẹ́ asọ̀búwò ẹgbẹ́ àwọn àwò àfìjálẹ̀ fọ́lọ́ nǹkan ọmọ bá wà jà. إذا لم تكن أخيه بعاملا والله لست بعالم. Òkèrú ayé sì máa kó òkè àmọ́ gbogbo ohun tó ń ṣe tí wọ́n fi ṣe sí ọ̀sán àfáà ló ń ṣe ẹ bá ti ń kó fẹ́ gbúmọ̀ yà eléré ibú yìí ni ẹ lápá ẹwọ́ sókè ẹ̀jẹ̀ agbọ̀n tó da ẹlẹ́mẹ́rin ní kọ́ra kó wọn máa gbọ́jà ìbàjẹ́ ó sì fẹ́ gbọ́dọ̀ tó ń gbọ́n àpá kan. Àlọ́mùkẹ́lẹ́ ti àǹfà ìdá lẹ́mùtẹ́tọ̀ àfi bí àmìlà wallahi lasta bi'alim. Wọ́n ní wọ́n rí lẹ́yìn. Ẹ̀yà wọn yá wa Mùsùlùmí lẹ́yìn kọrin. Báyé tí wọ́n rí náà tí wọ́n rí. Àwọn ará wọn àgbàlagbà kan tẹnu wọn ká wa. Èyí tẹ̀ ń ṣe yí ọ̀dà, mo jẹ́ wá pé gbogbo kàtàkùn sí ti kan, àwọn ará ẹnìkan tí ó pè wá. Òjò mọ́ áyìnbí ọ̀pọ̀dù sọ́ọ̀rọ̀ yìí ní fìtìnà táwọn. Ọ̀pọ̀ àfá, ọ̀pọ̀ onímọ̀, wọ́n sì di àgbákò lójú ọ̀nà kéwì. Torí pé gbogbo ohun tó ké ìjàmbá ní fi ń dálẹ̀. Gbogbo ohun tó máa wàhálà ní fi ń dálẹ̀. Ẹ bá wáyé lọ sáà. Wọ́n tún lọ ká ya kan wọ́n tún dúró létí ẹni. Kùránù orí tún sọ yìí ní sí pé bàbá ti jáde ẹ̀sọ́ náà sílẹ̀. Ẹnu tọ́lọ̀ wíwà lẹ́fún náà ni pé lásìdá àárẹ̀ yìí bẹ̀rẹ̀ sọ ìjọba. Ilé àmà tàwátìlá wà ká fara fáyọ̀ àti bí gbogbo mọ́ òun àwọn àbẹ̀lẹ̀ àkàrà. Ọba nàbí wí ni, ọmọ wọn gágá o, jíṣẹ́ mi fún wọn. Èyí tọ́ba lóhùn ya sí ìyàwó náà, mo sì rán Musa sí. Gbogbo bí nǹkan ṣá ti ṣe gbogbo tí ọjà wọ́n máa dìbò sí àwọn àbá lókùn táwọn ṣe láyé lóyún. Òjò mọ́ áyìnbí Ọ̀pọ̀ ní mímọ̀. ọ̀pọ̀dù sọ́ọ̀rọ̀ fìtìnà táwọn. Lójú ọ̀nà ẹ̀sìn yìí,
àwọn gan àdáwò, àwọn gan fìtínà, àwọn gan wàhálà, àwọn gan mùsíbà. وكم جاهل قد نال قربة رحمي. Ẹ wo ni àfa àtàwọn babaláwo ní bá lò láyé. Ẹ má kọ́ lẹ̀ bí sálàdí àgbàdo wa ní eré ìrè ọ̀dà ẹ̀mú wa ẹ̀ẹ́lì rí láyé. Ọlọ́run sọ àmàlà rẹ̀ náà lọ́dún. Ọlọ́run sọ ọ̀pọ̀ á ní sọ bí ọlọ́run sọ àmàlà rẹ̀. Ọlọ́run sọ àmàlà gbogbo wa. Bí wọ́n ṣàdúrà pé ṣàdúrà pé mo jẹ́ nǹkan kan wọ́n ní bára ọlọ́run fi iná jàmíà. Bí ọba ti ṣàdúrà fún ọmọ ọmọdé. Àbá kìíní kọ́ onínú náà lọ́wọ́. Àbá kìíní kọ́ onínú náà lọ́wọ́ yìí. إذا العلم لم يمنع عن الشر عالما. Àwọn àbá àti ẹ̀kú wọ̀nyí, àwọn wọ́n sì jẹ́ àmọ́ pàtàkì ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Èyí jẹ́ ìsìn ẹ̀dá. Ó ti di ẹlẹ́sìn ọ̀nà fún ti. إذا العلم لم يمنع. Gbogbo tí bàbá wa Hamza ń kó yín lọ ní kẹ́ẹ̀dẹ́ lọ́nà dẹ́nà kẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wò. Wàhálà bàbá wa Hamza nù. Bàbá torí tàbí Muhammad jòkó báyìí. sallallahu alaihi wasallam. Bàbá torí tàbí Muhammad jòkó báyìí jọ̀ wá. sallallahu alaihi wasallam. Àìsè kankan nú àríkà náà bí sáfùwà. قد كان فيك يا محمد حسوة. Ẹ̀sìn ó yàn kàfí sàtọ̀ bá قد كان فيك يا محمد حسوة. ìgbẹ̀kọ́ wo ló gbé bàbá wa mọ́lá ní òkú báyìí? Àgbàlagbà ọlọ́run. Láwọn ní ṣé wà á lè mẹ́ni bẹ lórí wọn. Bẹ́ẹ̀ bá rí wọn fí. Ọba lórí wọn fí. ṣe Bàbá mọ́lá yìí bá pè yẹn. Tí èèyàn bá jẹ́ wọn, ọba lórí ọ̀dà lóhùn. Ọba sì ti gbọ́ ọba lórí lóhùn. Ọ̀ọ́dọ̀ lé ọba. Àwọn tí ò tú ọ lọ́mọ pé wọ́n ń ta bàbá tiẹ̀. Ó lè ṣe tó bẹ̀ kó bèèrè. Ọmọdé wo ni wọ́n lẹ̀? Àwọn wo bàbá tiẹ̀ rí? Àwọn tí ò tú ọ ní wọn bèèrè báwọn. Wọ́n lọ bá fẹ́ rà bá. Àwọn aká àwọn akẹ́lẹ̀ lẹ́yìn. Wọ́n bá pariwo bẹ́ẹ̀ ni ọba ń bọ̀ wọ́n rẹ̀. Nígbà wọ́n jòkó náà, ọba ìṣọ́ kẹfẹ́. Sẹ́nu pé ọ̀la ọba ìṣọ́ kẹfẹ́ kan wọ́n bọ̀ wọ́n rẹ̀. Ẹnìkan náà wọ́n ti máa sọ̀rọ̀ yìí. Wọ́n ní ẹtú láàrin. Ìwọ́kàn sọ́ọ́ dàgbé ńgbà náà, àáfàá ń bá bọ̀ ọba. Ṣé ìwọ ni bàbá wa? Èyí tí wọ́n wí ni pé àáfàá ni bàbá àwọn ọba tí ń jẹ̀wọ́ àáfàá bàbá wọn. Tí ẹ kọ́ tó kí ní owó lórí. Orí kankan sí ó tún náà ni. Bọ́ọ̀bá rọ́bà fín lára àwọn bàbá wọ̀nyí, ó sì jìyà ẹ̀. Bàbá Mágàjí ni wọ́n jòkó yìí. Bàbá mo kì í kú ìrìnrìn. Àti sílé, aláyé àmúdà ẹ fọkàn balẹ̀, ẹ ní mẹ́ta padà sí ibi bẹ́ẹ̀ lọ. àmín. Àdúrà náà lẹ́nu wá sí. Èsì pé wá sí lókè kó ṣe yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì máa ṣe wá sí. Ẹ sì máa rí fún ẹ máa ráńpà ní tẹ́ẹ̀mù bẹ́ẹ̀. Òjò ṣe ìta wá sí láyé lónìí. Ẹlòmí àná àbọ̀ à ń lọ wá sí mi. Bọ́ bá ti ké àyà kankan, wọ́n gbọ́ àgbákò ọ̀rọ̀ bí à ń lọ yìí. Ọlọ́run ọmọ ìjà sẹ́ni gbáko. Gbogbo àwọn tá a bá wọ́n dùn yìí, pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ni wọ́n ń sè. Bàbá Mágàjí, ọba ẹni bẹ́ẹ̀ rọ̀ ọlọ́run. Alhamdulillah. Ilé tuntun. Ọlọ́run á jẹ pẹ̀lú gbogbo. Àmín. Ọlọ́run máa ṣe léwu ní tí wọ́n fún wa wá sọ̀tà pé àbájọ àfihàn ní pé fún náà lọ́jọ́ wọn fún ní kí wọ́n lọ́jọ́ wọn dá gbogbo àlàyé fún àfihàn ní pé fún ní ọlọ́run jẹ́ òṣèlè fún. Àmín.